ǹjẹ́ bá a bá tòde bọ̀ ẹ kú lé ńlá kára lé ẹ̀rì wá ńlá kéré ọ̀nà ọ̀dà náà ẹ kú lé ńlẹ̀ yìí o ó kọ tèmi ní Adékúnlé Adéìtẹ́ mo jẹ́ aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ woes Imperial Group ó ṣe dídùn nù mí láti jẹ́ kí ẹ rí mọ̀ pé a ti ṣe àfilélẹ̀ ilé-iṣẹ́ pàtàkì kan tá a pè ní Imperial Media. Imperial Media ó máa ṣe àwọn sinimá àtàtà aláyọ̀ tó dọ́ṣọ̀ nínú àṣà tó rẹwà nínú èdè tí ó ṣe é wò lójú tí ó sì ṣe é gbọ́ létí a máa ṣe àwọn táwọn eléèbó pè ní documentary èyí ni pé àwọn ìtàn àwọn nǹkan àkọọ́lẹ̀ tí ó mọ̀ dàkọọ́lẹ̀ lọ́jọ́ iwájú gbogbo nǹkan tí Imperial Media ó mọ̀ ṣe nù a wà máa jẹ́ pé gbogbo bá a bá ṣe ń ṣe kínní yìí kó wà fún àgbéga àṣà ìṣe ti ilẹ̀ Yorùbá gbogbo wa náà lẹ́kúkú mọ̀ yìí pé ajíṣe bí Ọ̀yọ́ ńlá rí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ńlá kú gbàgbé ẹnìkọ̀ọ̀kan ká máa tàn mọ́lẹ̀ sí àṣà Yorùbá èdè Yorùbá ẹwà tí ń bẹ ń bẹ ìjìnlẹ̀ tí ń bẹ ń bẹ àwọn nǹkan àgbọ́fikọ́gbọ́n àwọn nǹkan àmúṣọgbọ́n tí ń bẹ ń bẹ ká máa tàn mọ́lẹ̀ sí fún ọmọ aráyé jákèjádò àgbáńlá ayé àwọn tí Imperial Media wá fẹ́ mọ òpòpọ̀ yìí yóò wá já àwọn nǹkan tó jẹ́ pé kò sí bẹ́yà rẹ̀ ṣe jẹ́ o bó obìnrin ni ó ọkùnrin ni ó ọmọdé ni ó àgbà ni ó ẹ̀sìn yòówù tó bá àmọ́ ṣe àwọn nǹkan tó mọ̀ bá pàdé lọ́dọ̀ Imperial Media yóò mọ̀ jẹ́ nǹkan tí kò ní tako ìlànà tiẹ̀. Hello. Ara nǹkan tẹ̀ ń tà. Ẹ lè kiri lọ síwájú. We're not buying today. Mi ò ra kọ́kọ́ máa ní òde pàtó. Béèrè ẹni tó ń gbé báyìí. Wọ́n á fẹ́ sọ́nà mi. Ṣé tí o máa yọ ẹ lẹ́nu? Did you not just hear what I said? Ara lẹ́nu, get out of here. Mama, Tani. Dára sí mi, báwo ni ìgbà wo ló dé? This is beautiful. Yes. But then, she kò bínú pé mo wá ṣá. No. Mo kò pé iṣẹ́ mi máa fa náà. Exactly. And this is lovely. Very beautiful. Kojo, you come blush. I mean, as expected. Now, la no ma Shittu abayi, bala ma destination wedding tiwa. Destination what? Destination wedding. Ṣé bí bẹ́ẹ̀ lọ? Àbúrò mi dada. Báwo? Ṣé kí n bẹ gbogbo ẹ wá nsìn? Mama, I'm good right now. Àtìgbà tí baby mi ti dé, I'm okay. Kí ló mean? Kí nìyẹn? O wá nílò gbọ́n nítorí èèyàn kan dé. Mi ò fẹ́ yẹn o. Mo máa lọ kógun ẹ wá sí kó make sure pé o lò. What's that? Ṣé lọ kógun ẹ wá? Ṣé ààrẹ ò yá ni? Headache lásán ni, and I'm okay.
Bó sọ fún mi. Babe, it's just a slight headache. Slight headache. Mo lè sọ fún mi pé àǹtí wà ń bí báyìí. Babe, wọ́n kọ́ wá kí mi. Ó mọ̀ pé mi àti wọn àti. I know. You know, right? I know, okay. But don't worry, everything will be fine. Mama, mo sọ fún yín pé slight headache lásán ni. Kò make sure kó lò. Kò make sure kó lò. Yes, ma. Adúpẹ́ máa ẹ ṣe máa. Dípò. Babe, Ó ti dà mí lóhùn àti báwo ló ti wà lọ́dọ̀ ẹ̀. babe, wọ́n kọ́ wá ní, wọ́n kọ́ wá bá mi ṣeré ni. That's it, kò sí problem. Ọgbà wo ló ṣe ń wà mí? Babe, you're good. Bóyá kò kúkú bí wọn. Báwo lára? She's fine, she's doing okay. In fact, mo ń sọ̀rọ̀ jù gan. Why don't you ask her? She's your future sister. Má bínú dẹ̀. Ó bá mi rí glasses mi. Glasses? No. Bóyá kẹ́ wo bí dining. Ma, báwo ni ara yín? Kí ni mo sọ fún bó ṣe? No, mo gbọ́ pé ẹ̀fà. Can you just stay out of this place? Okay. Kí ló ní pé kí n lọ wo kejì? Ojú wo ni mo fẹ́ fi rí? Dídé kó lọ bá mi wo glasses mi jọ. Only believe me. And what was that for? Ogun drama kan tí ẹ̀ ń ṣe ni. Tó ń lọ tó ń bọ̀ ní understand. Wọ́n á fi dá mi lóhùn bẹ́ẹ̀. Babe, you're stressing this. She's good. You're showing me something. Come on now. Babe. You good? Come on now. Yeah, play with me. Come on, smile. Come on. Gosh, I'm so happy for you. And now that you're a missus, can make sure you're nice tea shebo. Yeah, I just will baby bumping. Imuyin det mama to be o. Esun mo bi e je kin wo dada. Ewo, awa nbe o. Hey, sweetie. My G, ẹ̀gbọ́n mi tó sure. How are you now? How far now? Ewo, awa nbe o. How are you, Auntie dear? Ewo, when I get to Nigeria, I will make sure that I shoot my vlog in that your mad crib. King, God forbid, my crib will not be mine. Kí ló ní? Ó ti bẹ̀rẹ̀. Babe, ọmọ dọ́tà fẹ́ gbà fún mama tí wà rọ̀ ló bá ṣe tán kó wá wò. Okay, no problem. Yes, I All right. Yeah. Wọ́n ní adájọ́ má ṣe asọ̀rọ̀ má yẹ̀ irú ẹni náà tó bá sọnù a máa ń wà láwàárí. Yeah. I made you a promise. Yes. Concerning a deal. Ọmọ ti pẹ́ gan mo ṣe wáyé gan mo ti ń wo pé ó yẹ kẹ́ ti pé kí bàbá ti pé kí ló ṣẹlẹ̀ ó ti lè sọ. Well, I'm glad to let you know that. I'm bad, I trust you. You know the faith. You know the faith. I'm bad, Balagba. Yes. We've got our documents. Everything over in by. Where get double? Where get my rababa? Where get my rababa? I'm just going to 2 offices. You very well, Baba. No, it's a promise. Boss, I really appreciate. You're welcome. You're welcome. You're welcome. Sorry, 1 minute. Hello? Yes, Dick on the line. What? Hospital? Kí ló ṣe wọ́n? Kí ló ṣẹlẹ̀? Okay, I'm on my way.
I really have to go now. I need to get to the hospital right now. Dókítà jẹ́ kí n máa mọ̀ pé kí n lóògùn yìí dédé o. Also, báyìí tó ṣe jẹ́ pé hospital ló ti pè mí tí ọmọ tó wà lọ́dọ̀ yín ò lè pè mí. Ó ti lọ. Mo ti ní kó máa lọ. Ó ti lọ. Nígbà wo nìyẹn? Kí ló ṣẹlẹ̀? Wá ìtẹ̀ṣe lé lọ. Dípò, ṣé wo mọ̀ pé ọmọ burúkú làwọn ọmọ tó wà ń tà sí? Ṣé ó máa wọ̀n ẹ́ kán pa mí? Ó fẹ́ kán pa mí àbí? Nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn náà. Báwo ni mo ṣe máa gbà kán pa yín? Ìdí tá a ṣe gbà wọ́n kọ́ nìyẹn. A gbà wọ́n kọ́ máa bá wa tọ́jú yín ni. Tẹ́ bá fẹ́ gbé nǹkan kan bá yín gbé. Tẹ́ bá fẹ́ mú nǹkan kan bá yín mú. Hello, ìwọ ò mọ̀ pé kò sí ẹni tó lè tọ́jú mi better than ẹ̀jẹ̀ mi. Ṣé o mọ̀? But èmi kàn rò pé. Mo mọ̀ pé wàá fẹ́ bẹ̀rẹ̀ sí máa blame mi. Èmi kọ́ ló ti ń ṣe, o ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa blame mi. Mo kàn ní blame yín náà. Ó kàn jẹ́ pé ilé máa ń fún àwọn ọmọ ẹ̀ láyé jẹ tí wọ́n fi máa ń ṣe. Is it too much for you tó jẹ́ ẹ̀jẹ̀ mi láti tọ́jú mi? Tí n bá gbà pẹ̀lú ẹ̀ tó ń tọ́jú mi, ṣó pọ̀ jù? Rárá kò pọ̀ jù. Mo kàn ń wò pé. But mama. Àmọ́ ẹni a wí fún ọba jẹ́ ọgbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà. Torí wọ́n máa sọ lóògùn, àwíwá àfọwà. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹlẹ́kìíní, ẹlẹ́kejì, ẹlẹ́kẹta. Ṣáwọn nìkan ni ọ̀hún nílé ni ọ̀hún ní lánàá bí ẹ̀kọ́ àpọ̀kọ̀jẹ. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé? Gbàyàn fún wọn, wọ́n máa complain, àwọn ò láìkẹ̀, ó ṣe gbá, ó ṣọ̀run. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀, àwọn ò mọ kọ́kọ́ ṣe, wọ́n lè gbé kankan. Ṣáwọn nìkan ló máa kọ́kọ́ wà short sighted ni. Kí ló ṣẹlẹ̀? What's the meaning? Kí ni ìtumọ̀ pé ṣáwọn nìkan ló máa kọ́kọ́ wà short sighted? That's an inconsiderate thing to say. Ṣẹ́jọ́ wọn ni. Báwo ló ṣe máa sọ̀rọ̀ báyẹn sí wọn? Babe, ó ti complain jù. Ó ti pọ̀ jù. Stressful now. Kí ló ṣẹlẹ̀? Ṣé tí wọ́n bá sí lára pípé kankan àsìkò travel sí, èmi ni mo wà lé. Ṣé èmi ni màá máa ṣe wàhálà kiri fún wọn pẹ̀lú oyún nú? It's unfair now. Wọ́n tẹ̀ kí pity èèyàn. Everybody ni kò dá. Everybody. She always has a complaint. Ìjọ tó rí Ọlọ́run tó bá jẹ́ pẹ̀ gun ẹni ṣé bóyá máa sọ̀rọ̀ sí wọn nìyẹn. Yes. Mi like bó ṣe ń sọ̀rọ̀ yẹn. I do not like it. Ṣé àwọn ọlọ́fà tí wọ́n fi wà short sighted àbẹ́jọ́ wọn ni? Mo pariwo mọ́ ẹ. Gbàtà lára òun sọ fún pé òun kí ó kó àìsùn, ó kó àìwo. Ṣé mo wá bẹ̀ ẹ́ pé okay fún mi lówó tí mo fẹ́ fi tọ́jú wọn ni? Àbí mo ní pé okay o suggest ẹni tí mo lè gbà fún wọn kó máa assist wọn? I don't like it when you talk about my sister like that. Olólùfẹ́ mi, Gbo Temi Naa. Má kọ̀ tí kò sí mi, má kọ̀ tí kò sí mi. Olólùfẹ́ mi, Gbo Temi Naa dára púpọ̀. Ó sàn jẹ̀bọ̀ rírú lọ, dára púpọ̀. Ìgbọràn sàn, dára púpọ̀. Ó sàn jẹ̀bọ̀ rírú lọ, dára púpọ̀.
Àtòrí. Ma. Kí ló ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀ ni pé bọ̀kàn gbọ́ pam. Mo bá sì bọ́ta nígbà tí wọ́n ṣílẹ̀kùn. Máma mo bá wájú ọkọ̀. Mama. Tí wọ́n ká wọlé fẹ́rẹ́mù bí ara ọkọ̀. Lèbi bá ní ẹ káàbọ̀ tàbí. Ó yẹ gbé bọ́ọ̀sì wọlé fún mi náà kí lẹ́yìn tó ṣe látẹ̀kan ṣé mi sanwó fún yín ni. Etí ń yọ bàbá ẹ̀ lẹ́nu. Ẹ gbé wọlé kẹsùn mọ́ nínú. Etí ń yọ bàbá ẹ̀ lẹ́nu. Ó kẹ́ni. Àkí lọ́sẹ̀lẹ̀. Ó níjọ yàn. Kí ni gbogbo ń sẹ̀sì yìí náà? Ọmọ ìyàwó kéwù wọlé, ó lè gbà wọ́n láyé kó máa kéwù wọlé. Máa gbọ́ màdàmú ẹni mọ̀ sẹ́rí bẹ́ẹ̀ mi sẹ́rí tí a gbọ́ wọlé náà tí mo kọ́ pa gbọ́kàn lọ sí géètì. Nígbà mo rí àmàmà mo rí tí a gbọ́ wọlé ibi igun ilẹ̀kùn ọkọ̀. Ní abá ní sí géètì mo ní mo ti sí bí ẹ̀sìn rọ́ọ̀sì ara wọn wọlé ni wọ́n ní pọ́ọ̀tì àwọn kúrò ní ibi tán ti ń bọ̀. Ẹ̀dá kan bò lè fẹ́ kí wọ́n kẹ́rù wá àbúrò wọn lọ́sàkọ̀lé. Bọ́yá tẹ́ẹ̀rù yẹ ṣe yàrá yẹn wọ́n páàkì sí o. Èyí sọ lóde wọ́n dá yàrá wọn mú sí kó ṣe kó tèmi. Wọ́n tún ṣe sọ̀rọ̀ bí ẹni tó ní ọ̀pọ̀ bá. Sọ mi lẹ́nu ní ọ̀pọ̀ sí náà. Ṣé kò tí kò ṣe yẹ ṣó dá? Ṣé kò tó ṣe yẹ ṣó dá? Èyí ń darí. Mo lè sọ fún ọ àfi pé tó tẹ̀fẹ̀ inú ẹ̀. Àmọ́ ènìyàn wí fún ọba jẹ́ ọgbọ́. Ènìyàn sọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà. Torí wọ́n máa sọ lóògùn. Àwíwá àfọwà. Wọ́n yẹ lọ. So mo ti get am fast mo ní kó wá. Ǹjẹ́ ṣé mo sọ fún ẹ pé mi mọ̀ kí n tó gbé fún ẹ pé kò sọ fún pé mo busy. Ọjọ́ wo lèmi àti bẹ̀rẹ̀ gbogbo ká máa tàkùrọ̀sọ bẹ́ẹ̀? I give you an instruction so you follow it. Hello ṣe bó ti tẹ̀fẹ̀ nú ẹ̀ àbí? Ṣé nígbà tí mo sọ fún ẹ pé mi fẹ́. Èmi pí wọn ni mà. Pí. Ṣé o rí pé èmi ni mo pè tó fi pí kọ? Ọkọ mi ńkọ́? Wọ́n mi ti kàn sáré wa. Lọ sáré bá mi sọ fún Ṣọlá pé kó yọjú sí mi nísìn. Àwọn ọmọ mi dé o. Ṣé kíá. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú abọ́? Mama ni wọ́n láwọn ṣe mọ́ínmọ́ín kan tó mọ́ínmọ́ín wọn dẹ̀ máa make sense gan so mo fẹ́ sáré wá mú plate fún pé kí n lọ gbà tọ́tọ́ tèmi. Mọ́ínmọ́ín kò lè lẹ́nu. Bínú rẹ̀ bá dùn bí òdùn, èmi ló yá orí fún. Bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀. Bínú rẹ̀ bá dùn bí òdùn, èmi ló yá rí bọ́. Bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀. Sọ fún mi, kí ni kókó ìfẹ́?